lọ́ọ̀yà a jẹ́ pé ìmọ̀ràn tó o bá mọ̀ ọ́ gbà wá lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn ò ní kó gbà wá torí pé kí ni ó lé lọ́gọ́rin àwọn ọmọ wa tí ń bẹ láti mọ̀lé nìsín ṣé àṣà máa ṣe sùúrù ni tí wọ́n kó gbogbo àwọn tí ń bẹ lábúlé wa tán. ẹ ṣé bàbá ẹ̀yin àgbà náà ni ẹ máa ń pa á lówe wípé okun kì í hó riri káwa rere sùúrù náà ni à ní tó bá di ọjọ́ Monday màá lọ sí Ìyágànkù á lọ rí pẹjọ́ kò tẹ́ mi lọ́rùn. Monday awo Monday pẹ́. Monday ò pẹ́ jù ìdí ni wípé lábẹ́ òfin aláṣẹ láti jà fún ẹ̀tọ́ wa ṣùgbọ́n tá a bá jà a gbọ́dọ̀ jà pẹ̀lú orí pípé pẹ̀lú sùúrù kì í ṣe ká máa ṣèṣe jàǹdùkú ká gbòòrò ká máa ṣe bí ẹni ògúngùn tí gbà pàgùn ń bá jà ká máa wọ ẹni tó rí rẹ̀ ò pé bí bẹ́ẹ̀ kọ́ ìyá ọkàn jẹ́ alásán ni. Ó dáńgbà náà a jẹ́ pé Monday nǹkan ti yá jù ṣe jí ó kúkú dóṣù tí ń bọ̀. irọ́ oṣù tí ń bọ̀ pẹ́ ká tètè ṣe lọ́dà. gbẹ́dú ẹ sọ́hun wọ́n ti sọ bẹ́ẹ̀ rẹ̀ wọ́n ti lẹ́jọ́ tí ọba ti lówó lórí mọ́ lọ́dọ̀ ẹ̀ kì í ká ọ láàtó ìwọ olùsí ọ̀dàlẹ̀ ọjọ́ òkè olè ọ̀lẹ fọ́pọ̀ mọ́yọ̀ fẹ́rẹ̀ mélùbọ̀ adáyérú àbọ̀rún jẹ́ olórí burúkú àwítán sapá kánda bí apẹ́yẹlé Bello ọ̀wù ọgbàgbé ní jèlò tẹ́gùn fìjà bí ọba jáde kò yí padà dòní o àwọn olùrè ó ti máa pe kíkankíkan yóò á dáhùn nígbàlẹ̀ á ní yóò á forin bọnu á ní ọ̀rọ̀ tá ó sọ lónìí o tí ó dìjà lọ́la inú ẹni ní gbé ẹ wo ẹ bá mi lé. ẹ wá ẹ̀rín yín pa mí ẹ̀yin wèrè aláìgbọ́n àgbàlagbà òsì lásán wọn wo èmi là bá lò èmi là bá bọ̀ àbẹ̀rẹ̀ sí lálẹ́ ẹni bọ́yọ̀ fọ́kínní máyọ̀ àìdín ní ọ̀lẹ̀ ó pé akákanra méwé àbí ká torí pé ọ̀lẹ̀ òdin náà ká sọ yí pé ewé lọ́wọ́ á dáràn orí àwọn èèyàn wọn ò pé orí wọn ò pé mọ̀ sí o àìmọ̀wé mọ̀ burú o ṣùgbọ́n kì í fọ́ni lójú kò burú mo mọ tí màá ṣe pẹ̀lú ẹ̀yin rádaràdà sọ lórí burúkú aláìgbọ̀n lásán.